ẹ kú àsìkò yóò ẹ̀yin tèmi, àsìkò bójú ọjọ́ ṣe rí, a kú àtìlọ oṣù tóṣù tó ń bọ̀ ó ṣẹ́jú ẹ̀mí wa, ire bẹ̀ yóò sì tẹ̀ wá lọ́wọ́, ìrànlọ́wọ́ bẹ̀ yóò wá wa rí o, àárí bá ti ṣe àárọ̀ náà gbígbà, gbogbo mo fẹ́ Ọlọ́run bá wa fẹ́, ilẹ̀kùn ìṣerere ilẹ̀kùn àánú yóò ṣí fún wa. Ẹnìkẹ́ má jókòó, ẹ má dúró lásán, ẹ má fọwọ́ lẹ́rọ̀, ẹ ti ṣe kò ṣiṣẹ́ tún gbé fẹ́lòmíì tó wà lẹ́gbẹ̀ẹ́ kan bá ẹ ṣe. Kì í ṣe gbogbo ọwọ́ èèyàn ló ń jẹ́ fóògùn o, ẹni tán bá fi ṣẹ́ oògùn ṣíṣe rán kò mọ̀ lè ṣiṣẹ́, kò lè ṣiṣẹ́ mọ́ lọ́wọ́. Àwa tá a fi rán gan à ń yẹrí tó bá yẹ pé kádàrá ó ṣàgbà ohun gbogbo. Ìwọ tó wá jẹ́ pé oríṣẹ́ kan pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ kó bá ẹ ṣe, ìwọ tó wà nínú ìdè ṣó lè túra ẹni, kò possible. Ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ ló máa bá ẹ tú ẹ. Dẹ́ni ìwọ tá a bá fi ṣẹ́ ewé àti egbò rán kò mọ̀ lè ṣiṣẹ́. Má máa fún ara ẹ̀ ṣe, má máa sunwó ná owó yìí wọ́n nígboro tóbi téèyàn kan kó dànù. Bẹ́ẹ̀ ni, kí ni mo mú wá fún yín 07016726296. Ẹ múra sọ̀rọ̀ ara yín, ẹ pè mí sí ìṣòro kíṣòro tẹ́ bá ń là kọjá, bóyá oníṣẹ́ kan tí mo post àbí mi tí ẹ post iṣẹ́ tó wù ẹ́ ni, àbó fẹ́ kí n ṣiṣẹ́ fún ẹ personal sí mi tí ẹ post ni. Àwọn iṣẹ́ wà tá a lè jù sórí afẹ́fẹ́ tágbà fi ń jẹ̀kọ, abẹ́ ewé ló wà, inú ni oko ẹyẹ ń gbé. Àwọn nǹkan wà tẹ́ ò gbọ́dọ̀ tí òfin ò gbà, tí òfin ò tiẹ̀ gbà kan tiẹ̀ gbé síta. Àwọn iṣẹ́ kan míì wà tó yẹ pé òfin gbà á ṣùgbọ́n àyè ò sí láti gbé síta. Bẹ́ẹ̀ ni, ẹ pè mí ṣiṣẹ́ kíṣẹ́ tẹ́ bá fẹ́ ṣe, ẹ pè mí Mama Deborah, màá bá yín ṣe. Bẹ́ẹ̀ ni, ẹ subscribe sí YouTube mi Mama Deborah Solution TV. Ẹ dẹ̀ pè mí sí 07016726296. Ẹ WhatsApp mi kẹ́kọ̀ọ́ mi kájọ ṣàsọyépọ̀ ọ̀rọ̀. Ẹni ibo ni mò ń gbé? Mò ń gbé nílùú Ìlọrin. Bẹ́ẹ̀ ni, ìgbà míì á tún wà níbí ní o, torí ibì kan a ní branch síbí ní bẹ̀tì ìlú Ìlọrin láti wà báyìí tá à ń sọ̀rọ̀. Kí ni mo mú wá? Oṣólẹ̀ tí mo mú wá yìí ó yanrantí, kò sì náyàn lówó púpọ̀, ó sì ń ṣiṣẹ́. Kí ni ẹ lọ bá mi wá? Ẹ lọ bá mi wá òkété, ìbájà abo ìbájà akọ, ṣùgbọ́n akọ ló dáa jù. Tó bá jọkùnrin tó bá jóbìnrin ló lò á lo abo. Ẹ pa nípa wo, ẹ gbé sínú apẹ, ẹ wá ọ̀gẹ̀dẹ̀ òmìnì mẹ́wàá, ẹ fi ráǹdì ẹ̀, ẹ fá ẹyin ìbílẹ̀ mẹ́wàá, ẹ fi ráǹdì ẹ̀, ẹ wá atari mẹ́wàá, ẹ fi ráǹdì ẹ̀. Ẹ ti kó sínú apẹ tuntun ní o. Ẹ wá mú àrò tẹ́ fẹ́ lò, ìbàjẹ́ gáàsì ìbàjẹ́ kíní, ẹ tú ìgò epo méjì, ẹ tú ìgò epo kan, ẹ fi ráǹdì ibi tẹ́ ti fẹ́ jó yẹn. Sórí ìgò epo kan tó kù, ẹ lọ bá mi fún arúgbó, oníbàárà arúgbó ni o, tó jókòó, ẹ bá mi fún. Pé ẹ dàníyàn sí pé lórí oṣólẹ̀ tí mo fẹ́ jó yìí o, àbí tí mo fẹ́ lò yìí o, kó ṣiṣẹ́ o, bí mo ṣe ń jó, bí mo ṣe so tẹ́ bá ti wá jó tán, ẹ lọ, ẹ pò mọ́ṣẹ́. Ẹ ti pò mọ́ṣẹ́, ẹ wá kó sínú igbá. Tẹ́ ẹ bá rí igbá, ẹ lo ike. Ẹ wá gbé sílẹ̀ fún odidi ọjọ́ mẹ́ta. Lẹ́yìn ọjọ́ mẹ́ta, ọjọ́ kẹta ẹ máa wẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá ti fẹ́ wẹ̀, aṣọ funfun lẹ́rù mọ́dì tẹ́ fi wẹ̀. Ẹ lè lọ pa aṣọ funfun ọ̀pá méjì, ẹ rò mọ́dì tẹ́ bá ti fẹ́ bu ọṣẹ yẹn. Ẹnìkan ló ń lò, wọ́n ń pín lò. Kọ̀ọ̀kan tẹ́ bá dẹ̀ ti fi ń wẹ̀, ẹ rọra fi sẹ́gbẹ̀ẹ́. Wọn kì í ṣán kankan, wọn dẹ̀ kì í tọ̀tán bá ń wẹ̀. Wọn dẹ̀ ń tutọ́, wọn ń wọ bàtà wẹ̀. Àwọn kankan tí ó ń baṣẹ́ jẹ́ nìwọ̀n yẹn. Tẹ́ bá ṣe yóò jẹ́ fún yín, ṣùgbọ́n ẹ pé káàkiri o. Májẹ̀mú iṣẹ́ ni ẹ pín káwọn ẹlòmíì lè jàǹfààní ẹ̀. Lẹ́ẹ̀kan sí tó wá níṣẹ́ tẹ́ fẹ́ post, iṣẹ́ tẹ́ fẹ́ ṣe nínú eléyìí tí mo post sí mi tẹ́ ẹ rí ṣe, ẹ pè mí kájọ ṣàsọyépọ̀ ọ̀rọ̀. Màá bá yín ṣe, kò sí ìlú bí tẹ́ wà tí mi ní fi ránṣẹ́ sí yín. Ṣé ìlú òyìnbó lẹ́wà ní ẹ̀ ńlá ìṣòro kan kọjá àti kejì ni? Ẹ pè mí Mama Deborah láì mú kankan ránṣẹ́ sí yín, problem yín á solve.
bẹ́ẹ̀ ni láì fiṣẹ́ ránṣẹ́ sí yín tẹ́ bá gba agbára obìnrin gbọ́ tẹ́ mọ̀ pé kò sí nǹkan tí obìnrin tú tí ò tú ẹ rí ìtúsílẹ̀ wọ́n sì foríjì yín ẹ rọ́nà lọ gbogbo èdè ajá àánú àtẹ̀lé lẹ́ẹ̀kan sí ẹ subscribe sí YouTube mi tẹ́ bá ti ń ṣe iná ò ní tán lọ́wọ́ yín o àbùdí ní tolókun àbùdí ní tọlọ́sà àpò ṣáṣámù rẹ ò kì í gbẹ àpò yóò ní gbẹ gbogbo ẹ̀yin tẹ́ bá subscribe sí YouTube mi àlàáfíà o.